tìmí ọmọ dọ́láyẹmí mo wọlé wẹ́rẹ́ bí iṣu tèmi tẹnubẹ́pọ̀ ọba gbogbo akéwì mo wọlé wàrà bí ẹnu idà tó wà kọ̀ ọmọkùnrin kan ni mo fẹ́ sọ nípa rẹ̀ àti wáyé ẹ̀dá ọwọ́ ọlọ́run ló wà ọmọ tí wọ́n bá jẹ́ èèyàn lókè èpè kò sóhun tá a fi ṣe ń gbà tó bá wà nínú oyún kódà kò ní lọ sọ́run alákejì àwàdà lápè lọ́jọ́ 17 oṣù kọkànlá ọdún 1967 nígbà tí ariwo ẹkún náà tó gbàgbóró kankan gbà náà tó di ńlá gbogbo ìgboro ayé ńlọ gbà ládùúgbò tí wọ́n ń pè ní Musin nígboro ìlú Èkó àṣì ọmọ alálùbáríkà kan ló ń bọ̀ lókè èèpẹ̀ ìgbà tí ọmọ náà dé ilé ayé Wasiu Alabi Ajíbọ́lá ọmọ Ọdẹ́tọ́lá ni bàbá àtìyá sọ ó kọ́lé kò kọ́lé Pasuma mà ti sílé tuntun ilé alárànbarà ilé ńlá ilé kan ẹ̀rẹ̀gẹ̀ǹdẹ̀ kàǹkàkàbìtì ilé àwùdámiẹnu gbáà ni Paso at 50 happy birthday ẹ gbọ́ kí ni wọ́n ń ṣe láyé tí Paso kò ṣe ná mo kí yín o ìdí rèé tí alága àti gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ Excel Films and Records International tí wọ́n fi ń kí Alhaji Alabi Ajíbọ́lá Pasuma ọmọ Ọdẹ́tọ́lá wípé happy birthday long life and prosperity ẹ̀yin ò ní bá wọn kú ní rèwerèwe ìgbà ọdún kan ni ó jẹ́ fún yín happy birthday Paso Ajíbọ́lá ni mò ń ké sí un ọmọ wọn ní gbòòrò Wasiu Alabi Pasuma. ẹni 26 Alabi owó bẹ́ẹ̀ sàìsùn ọjọ́ bíi mẹ́ra ìgbé ojú rẹ̀ ọlágọ́gọ́ ní àmọ́ ẹni ní birthday Yomi sáà ṣoṣo wọn èmi ní birthday ẹlẹ́yẹlé ọmọ jí wọ́n lábàá sọ Alabi ẹsẹ̀ ọ̀gá sọ bàbá alùjọ́nà fún ti ìkùnlẹ̀ Paso ẹ má fẹ́ kú pẹ́ jájà kò dá o. ẹ má dábò mi ẹ ṣùrù. ẹ má fẹ́ kú pẹ́ jájà kò dá. ẹ ṣùrù bò mí. ẹ jọ̀wọ́ o ẹ má fẹ́ kú pẹ́ jájà kò dá o. ẹ má fẹ́ jáde kú jà kò dá. ṣé ọkọ mi. ẹ má lọ fẹ́ kú pẹ́ jájà kò dá o. àwọn ọ̀tẹ̀ náà ṣe bẹ́ẹ̀ Paso ẹ má fẹ́ kú bẹ́ẹ̀ jájà Paso àwọn òmùgọ̀ náà ṣe bẹ́ẹ̀ Alabi ewúrẹ́ tẹ́rì yẹn kò lè pàgbójà o báàsì àpótí ẹ̀rí yẹn kò lè bá màlúù ọjà màlúù tí ẹ̀rí yẹn ó ń pè fẹ́rin Pasuma ọkùnrin orin tí ẹ rí yẹn ó ń káwọ́ sókè o fún kìnìún iṣẹ́ Paso Paso kìnìún tí ẹ rí yẹn ó ń pè fọlọ́run ọ̀gá ògo nígbà tí ó ṣe kìnìún aláàjìlá ọ̀gátá àlùjọ́nà fújì Alabi ó Paso jùlọ. ẹ gbọ́ iṣẹ́ tí mo fẹ́ràn ni mo ń ṣe Paso wọ́n ní mi tó ìbàdó orí òkè Chicago yìí kò lè gba ẹ mama sùn àṣọ síwájú o bó bá tó sún sí Las Vegas Paso. mo tún sí Las Vegas Paso yẹn nídìí o. 1991 jíbọn stroke 92 gbogbo àwọn Pasuma ọkùnrin ẹ̀gbọ́n mi kan Táyọ̀ mi Adélókun alias tó ní iléeṣẹ́ H&S house of everysan ìyẹn lálàáfíà Olúṣọ̀ká street òkúnlé Pasuma
Alabi kúnlẹ̀. Wọ́n ní bó ṣe máa ń jó tó máa bẹ́ síbí bẹ́ sọ̀hún ṣé o máa ń lo Pasuma strong ní Alabi. Wọ́n ní mi ìwọ̀n tó ń jẹ́ ẹ̀. Báyìí ṣe kúrò lọ́dọ̀ Táyọ̀ ẹ̀gbọ́n wọn adé olókun lọ́jọ́ náà. Lèmi àtàwọn mẹ́nìjà mi bá so èmi fọlá mímí jí mọ́ ọ̀run rẹ̀ jòmókè ata ọ̀ṣun. Wọ́n ní ayọ̀ strong kúrò òkunlé pé káfí wọn dá sí o pé ẹ̀ ń tàrẹ̀ ò bá jí pépé tó bá gbórin Paso ara ẹ̀ náà dáadáa. Ìgbà yẹn la bẹ̀rẹ̀ sí jẹ́ Pasuma hàn dára kàtà. Náà 1992 ẹrú ọwọ́ bá pè mí wọ́n ló ti bí ẹni pé mo ti láwọn fọ́ǹsì díẹ̀díẹ̀ pé kí n wá wọ stúdíò kí n wá lọ ṣe rẹ́kọ̀dù kúnlẹ̀ lábàkàmì Àlàbí ẹ̀rín àyà mi ń jẹ́ Pasuma bá a sí a torí wọ́n ṣe rẹ́kọ̀dù wọ́n láwọn tí ń ṣe rẹ́kọ̀dù barista Collington kí wọ́n di ultimate àwọn Déwálé Ayúbà wọ́n lẹ́ni tó kọrí máa dúró báyìí wọ́n ní kò ní ráwọn nílùú ẹ̀bá àti wọ́n máa gbé kinní kan sétí ni mo ní wọn ní ráwọn nílùú mi ò kúnlẹ̀ Pasuma Àlàbí báwọn mo ṣe máa kọrin wọ́n ní fọkàn balẹ̀ Àlàbí kó máa dá ìgbà yẹn làwọn wọ studio mo ṣe bí ẹni ó ṣe o mo kọ́ bí ẹni ó kọ́ wọ́n fún ní táìtù pé recognition 93 ìgbà yẹn mo lọ́mọ kan làbákàbà so láti 91 tí mo kọ́kọ́ bí Kúnlé Pasuma tó ń jẹ́ Wàsílátù ó ti pọ̀ ọdún méjì nígbà yẹn o Wàsípọ̀ ọdún méjì nígbà yẹn o ọ̀gá ọ̀kan lọ́mọ Wàsípọ̀ ọdún méjì nígbà yẹn o. Ní 93 látúnṣe bí ẹni bá mọ kékeré kan ṣeré tó jẹ́ sùúrà ní ẹ̀bá tún lóyún bá àkájí bá o ní 1993 Paso tí mi ò tí ì jẹ́ nǹkan kan mo ti lọ́mọ méjì látọwọ́ obìnrin méjì Kúnlé Alábí. Mo ti lọ́mọ méjì látọwọ́ obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ méjì Kúnlé Alábí. Àmọ́ mo gbájúmọ́ kárí mi gan ni. Now today I go expose Adekunle Gold. Adekunle Gold, shey make I talk. Adekunle Gold, shey make I talk. Adekunle Gold, shey make I yarn. Oya na. Adekunle Gold, shey make I yarn. Oya na. My people, now Adekunle Gold dey complain. He talk say he wan go meet nice. Tell me I wan marry. Tell me the way they want to do marry life. What you nice tell am? Right? You see wetin? Calm down. Adekunle Gold come go meet Pasuma wonder. I like the Pasuma wonder. I wan marry. How many wife make I marry? What did I tell am? Right? You see wetin? Calm down. Instantly come pay now. He say go meet Alhaji. Say Alhaji I won't marry. What do you mean they talk? The next thing. Adekunle Gold. How old are you? Right? Truly Adekunle Gold be 30 years abi. Now tell me the girl where you marry. Tell me her name. Shade. You see wetin? Shade. Okay. You can't panic. You can't say hey. Shade not good for me. You can't go meet Davido. Davido. What be the lie? Where they give those girls? What say they fall in love? What did Davido tell them? 30 billion for the account. You don't meet Davido. Davido, what be the lie? Where I figure that girl? What you tell him? 30
30 billion for Calm down. When Sade come get 30 million, she don't fall in love. He can't go meet Shantizu. Shantizu, I don't marry Sade. What did Shantizu tell him? Right? You see what I mean? Calm down. When the girl won't turn to Omowobe, what do you tell God? When God come pick your call, you can't go meet Lukesh. What do you do? Right? When girl can't run away, you can't go meet small doctor. Small doctor, give me the last call. What is small tell him? What's the bad penalty, Lord? Right? You see what I mean? What's the bad penalty, Calm Lord? down. What you can't pay? Adekunle Gold. You can't go meet Simi. Simi, I won't marry the girl. Give me the last call. What did Simi tell her? Right? If I do comedy for you, if you know love, you get family problems. Lyrics again, oh. I'm a day by day. I want to mommy, one more baby, me shave far away. When I'm at the place, the girls them go gaga, go gaga. The girls them go gaga, go gaga. The girls them go gaga, go gaga. The girls them go gaga. Also don't pay, I want to me one shana one leo. Also don't pay, I want to me one cutty one leo. Also don't pay, I want to me one body one leo. Also don't pay, I want to me one chef around leo. 7 nights and day we also, say we also. 7 nights and day we also, yeah, we also. So wanna thank God for His blessings, say for His blessings. So wanna thank God for His blessing, yeah, for His blessing, oh. Also don't pay, also don't pay, also don't pay. You let to all let me not do you. Also don't pay, also don't pay. Oh yeah, Biki Motide, come my TV kan wo. Every goddess you boy, ẹlẹ́yin mariwo. Ìbádé tó gbé wọn ṣe òun lẹ́nu wọn. Viva. Oh yeah na, oh yeah bẹ́bẹ́ máa bẹ̀ o. Bẹ́bẹ́ lọ síbi kankan o. Síbi kì í yé mi gbọ́ kó máa síbi tí mo máa sá lọ. Mo kàn fi olúwa mi, kó fún mi lólùwọ̀n lọ́wọ́ o. Bàbá Gọ̀dá kú máa jẹ́ kí ibi iṣẹ́ orin ìpín tàn. Ló bá jẹ́ torí ni, àwọn ọmọ èmi ò kí sọ̀rọ̀. Ìbá pọ̀ torí ìpín tàn, àwọn tẹ̀mí pé mi lọ́mọ rò. Ó lè béèrè lọ́wọ́ tábàtayọ̀ tàbí ṣègò. Ojú mi kọ́ lé ní mi iṣẹ́ ni tó máa ń kúkò. Àwọn tèmi pọ́n mi lé, àwọn tèmi yẹ mi sí o. ExcelTv kì yóò bọ́ ìtúkẹ́ too much FPC. Àwọn aṣọ lè mẹ́lẹ̀ ọlọ́dún bọ́ jọ́rìtì. Baby boy, I'm Oganla. Nearly reached the yes, so and I take a pussy back. I don't really son a vessel, son a vessel, son a vessel. I see what happens. I don't really son a double, son a double, son a double, son a double. My child really, you may your my child really, you may your my child really, you may your God bless you, sir. Orí mi gbà mí o, ẹlẹ́dàá mi gbà mí o, ayé fẹ́ pa mí o, ẹlẹ́wé tó mẹ́ta fọ́, I can never fall down, I can never go down. Àti títí, ayé ló lọ títí ẹ̀yẹ. We dey jubilate, we dey celebrate, I dey jubilate, I dey celebrate. Ayé orí mi Sunday verse, Sunday verse. Paso. It was very good. Abami, Jarabasba. SK6 special factor. Yebo, bí a sọ tán. SK. Ẹgbẹ́ mi o. Fúlọ́lá táwọn ọmọ ẹgbẹ́ kan ìfẹ́ pa mi o. Yebo, ẹ ṣá mi o. Ẹ ṣá mi o. Tàbá ṣàṣẹ kàdé gbọ́ pé ẹ ṣá mi o. Àwọn ọmọ fẹ́ńtà ti gbórí wọlé ẹ káàbọ̀. Wọ́n gbé petrol wọ́n tún ṣáná wọlé ẹ káàbọ̀. Tempo. Ọmọ fẹ́ńtà ti gbórí wọlé ẹ káàbọ̀. Tempo. wọ́n gbé petrol wọ́n tún ṣáná wọlé ẹ káàbọ̀. Àwọn èèyàn Ẹyẹ náà tù wọ́n yìí wọ́n bá jiná tù. 1+1 ó ní 2 ló wọ́n dànù bí ẹdìyẹ. Àbá ti pẹ́ bí ṣàgàrì. ó ti pẹ́ ta ti Ṣàgàrì máa kúrò mi bí tùràrí. Ọ̀gágun SK ò mọ̀ yọ̀rọ̀ DJ Tempo. 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 ó lè ṣe ó fún mi lápákò olófẹ́ àmọ́ Paso ṣe Nọ́mbà kó lè gbá wa sókè yàrá tán. Ló dán mi, wọ́n pátá, rọ́bọ̀ mi. Kí ló gbé yìí? Síkọ́jú yìí bẹ́ẹ̀ fọ́ gbogbo dídán. Ẹ gbà mí o. Ẹ gbà mí o.
Fúrọ́nlá tọ́mọ ẹgbẹ́ mọ ìfẹ́ pa mi ò dé pò. Ẹ̀ṣà mi ò dé yé. Ẹ̀ṣà mi ò bẹ́ẹ̀sù. Tàbá ṣàṣẹ kàdé gbọ́ péyọ̀. Ẹ̀ṣà mi ò. Àwọn ọmọ fẹ́ńtà ti gbórí wọlé ẹ káàbọ̀. Ọgbẹ́ mẹ́tírọ̀ wọ́n ti ṣáná wọlé ẹ káàbọ̀. Àwọn ọmọ fẹ́ńtà ti gbórí wọlé ẹ káàbọ̀. Ọgbẹ́ mẹ́tírọ̀ wọ́n ti ṣáná wọlé ẹ káàbọ̀. Àwọn èèyàn gúrú márajì. Ó náwó. Ó ṣàròbọ̀. Ó yá tẹ́mi wúṣọ̀ dàrí. Èmi bá di kòkù lálẹ́ ìmàdún ẹ níbi kòkù. Ó jẹ́ síkì ló mú kòkù. Wọlé síbi lóbi jòkù. Amáyẹ̀dì. Kí ló pa sẹ́yìn? Ṣáṣìlá wà. Ta ló gbéru? Ta ló mẹ́gùn àkọ́dá padà? Small doctor Jídẹ́bọ̀ ibẹ̀ kádà. Ẹgbà mi o, àbà mi, ẹgbà mi o. Fúrọ́nlá tọ́mọ ẹgbẹ́ lẹ ìfẹ́ pa mi o. Dépò ẹ̀ṣà mi o, ẹ̀ṣà mi o. Tọ́ba ṣàṣẹ kàdé gbọ́pẹ́ ẹ̀ṣà mi o. Àwọn ọmọ fẹ́ńtà ti gbórí wọlé ẹ káàbọ̀. Wọ́n gbé pẹ̀tró wọn tún ṣáná wọlé ẹ káàbọ̀. Àwọn ọmọ fẹ́ńtà ti gbórí wọlé ẹ káàbọ̀. Wọ́n gbé pẹ̀tró wọn tún ṣáná wọlé ẹ káàbọ̀. Ó yá fún wọn níjó yẹn níjó kà. SSG ó yá fà. Níjó kà. Ó yá kà. Níjó kà. ọmọ nǹkan ṣoṣo bíi tírílíọ̀n jí Bọ́lá Pasuma Oganla. máa gbóhùn lẹ́nu mi ọlábàbà wá sí láàtú ìjọba. Ya Rabbi Yassir wala tu'assir. Wa ya Rabbi Yassir wala tu'assir. Waj'al umura sahla yasira. Ọlọ́run mò ń bẹ̀ Ọlọ́run ìrọ̀rùn ni mo fẹ́. Lẹ́ni mo mọ́ pọ́ wá nítorí ọ̀gá mi. The one and only mentor, one and only role model tí mo ní. Mo wá kọrin ọpẹ́ nítorí ọ̀gá mi. Mo wá dúpẹ́ fọ́lọ́run nítorí ọ̀gá mi. Kẹ́rù bá mo rí Ọlọ́run, ó yẹ kẹ́rù ó dúpẹ́. Mo mọ́ pàrà fọ́lọ́run aláwọ̀ wá gbọ́ pẹ́. Àwí alálùbáríkà kí n tó máa tẹ̀ síwájú. Gbogbo lé ni mo kí pátápátá. Látòrí ẹni tó gbà wá lálejò síbí. Olówó orí mi Muhammadu Sẹ́yìn Ọ̀kanlọ́mọ. Adésínà mi Ọ̀kanlọ́mọ. Ọlá ọkọ̀ orúkọ àyàtú Ọ̀kanlọ́mọ. Ọkọ̀ bọ́lá lé mọ́ kí ẹ o Ọ̀kanlọ́mọ. Bàbá Ibrahim Ọ̀kanlọ́mọ. Tímọ́tímọ́ Pasuma Ọ̀kanlọ́mọ. Èèyàn MC Olú ọmọ Ọ̀kanlọ́mọ. Brọ́dá tèmi alálùbáríkà Ọ̀kanlọ́mọ. Déṣínà ẹ ṣe ẹ kú àdúró tí ọ̀gá wa. Gbogbo ẹ̀yin Afẹ́nifẹ́re tẹ́ wà níbí pátápátá alálùbáríkà kí n tó máa tẹ̀ síwájú gbogbo yín mo kí.
gbogbo yẹn kó àdúró ti ọ̀gá. gbogbo yẹn Fuji artist hip hop artist Islamic singer tẹ̀m̀bẹ̀ níbi gbogbo yín mọ̀ kí yányán alálùbáríkà ẹ kó àdúró ti ọ̀gá mi. Amiru Hasan olóríire ọlọ́ọ̀kan àdúkẹ́ bẹ́bí mi àkíkí Mariam gbogbo yẹn kó àdúró ti ọ̀gá mi Paso. alájà àtàyè bá àti mi ọmọ táyé fẹ́ gbogbo yẹn kó àdúró ti Pasuma ọ̀dà mi. ajára sí dálé ní sàrújì ẹ máa kó àdúró ti ọ̀gá mi. mo wá tún fọmọ Paso kí Paso ìyẹn láyìn kẹ́mi rúkà o rúkà yá bá ṣírí mi ayé alálùbáríkà ó máa jẹ kó àdúró ti dájú ẹ Paso. ọmọ ọlọ́fà ọmọ ọjọ́ ọmọ ọlọ́lọ́mí amábíṣù jọkọ látọ̀fà ló ti wá ó kó àdúró ti ọ̀gá wa. Abẹ́ní mi success Lady Boogie. àti Amẹ́ríkánà mi kẹ́mọ́kẹ́mọ́ ra mi. gbogbo ẹ̀yin ọmọ ọkọ lọ́mọ tó fi dórí ọlá ọkọ Kamilatu Ogolúfúnkẹ́ ẹlẹ́yẹlé ní fún Abdul Wasiu gbogbo yẹn kó àdúró ti ọ̀gá mi. mo dúpẹ́ fọlọ́hún láyé tèmi ò gbé Paso ti kọjá gbogbo yẹn. bíi 20 láyé gbàtọ́gà kò ní Nàìjíríà model ní mọ́ṣáláṣí. gbogbo ìgbà yẹn láyé Nàìjíríà model tọ́ka ti jáde secondary school àwíyá alálùbáríkà ó ti tẹ̀síwájú. Paso, your story don't change you. Ajibola, Jibola, Ogatia. Paso, ìtàn ẹ ti yàtọ̀. Paso. Tààtì. Ó gbọ́dọ̀ lè máa lé àwọn nǹkan kan nínú ayé. Tààtì. Ó ti ń dọlọ́mọ. Tààtì. Ó ti máa níyàwó ńlé. 35. Àwí alálùbáríkà tó fi wọ 40 years o. Béèyàn bá ti dọmọ 40 ọdún láyé. Nǹkan tó bá lé láti 25, 30, 35 tí ò bá bá mọ́. Àánú Ọlọ́run nìkan ló kù tó máa fi lé bá. Ó máa jẹ́ ọjọ́ àkọ́kọ́ tí mo kọrin ìyẹn fún Paso lọ́jọ́ 40th birthday. Mo ní Jíbọ́lá bọ́lọ́hún bá ti gbé ja ẹ̀dá. Mo ní báàsì torí pé lọ́dún yẹn ariwo pọ̀ lórí wa. Wọ́n ń bá wa fa lọ́tún lọ sí ìbọn. Gbogbo bọ́dẹ̀ ṣe ń gbọ́wọ́ lọ́tún lọ sí ìlọ́gá mi ń borí. Onífújì ń ṣe tiẹ̀. Ogun ọmọ gbòòrò wàhálà ọmọ ọ̀tá. Tolórí ìjújú ti Islamic singer everybody lórí ọ̀gá mi pé ṣóhun nìkan náà ni. Àwa ṣe 40 lọ́dún yẹn o. Mo wá ń sọ pé Paso bọ́lọ́hún bá ti gbé ja ẹ̀dá. Jíbọ́lá kílẹ̀ olúwa ẹ̀ tó ń bínú sí. Bólúwa bá ti gbé ja ẹ̀dá. Kílẹ̀ olúwa ẹ̀ tó ń bínú sí. Fi ọlọ́kàn balẹ̀ sátìrà mọ́ ni.
ó di gbígbẹ̀yìn kò rọpẹ́dá bá a sí bọ́lọ́hún bá ti gbé jáde ìlọ́lúwa ẹ̀ tó ń bínú sí olúwa bá ti gbé jáde o ìlọ́lúwa ẹ̀ tó ń sáré fún bí ọlọ́kàn balẹ̀ sátìrámọ́ ni ó di gbígbẹ̀yìn kò rọpẹ́dá. Ànábì Muhammad aláwọ̀ sọ̀rọ̀ ẹ̀ ṣe. Wọ́n dúpẹ́ fọ́lọ́wọ́n bá o ìláyé. Ọba tó nà ni. Ọba tó ńlá ni tó sì tún pa ni o. Ọba tó ń pani lẹ́rìn tó sì tún pani lẹ́kún. Torí Alhaji Wasiu mi Alabi Pasuma o la ṣe ń dúpẹ́. Ẹ̀mí wọn tó ṣe 50 o, a ṣe 60, a ṣe 70, a ṣe 80 o tó fi dórí 100. Tó bá ti 100 o, èmi ò mọ yòókù mọ́. Wọ́n ní tó bá ti 100 o, èmi ò mọ. Bí mo ṣe kọrin wípé oore méjì ló papọ̀ fóun nìkan ṣoṣo. Àkìkí oore méjì ló papọ̀ fóun nìkan ṣoṣo. Lọ́jọ́ tó ń ṣọjọ́ ìbí 50 ọdún ló ń ṣèṣílẹ̀ ilé kan ara àbàyànú ilé gbogbo ayé ń bá Pasuma yọ̀ àwọn bá dúpẹ́ o. Ọ̀nà tó ṣerú èyí là ń dúpẹ́ fún. Fóun nìkan ṣoṣo lọ́jọ́ tó ń ṣọjọ́ ìrẹ́dá. Èmi ò dúpẹ́ túláṣe, a ò dúpẹ́ tipátipá o. Àti rọ́ pẹ̀lú èrè ìjà ọlọ́run ṣe mo ti rọ́. Alájà Kẹ́mi Kórèdé ọ̀rẹ́ mi ni o. Ọmọ ti ṣínà ọkọ lọ́mọ ìbírẹ́sì sáìkò níbàjẹ́ o. Àwọn tó di tẹ́gùn ọmọdún wọn padà wá tún bá díye ìtọ́ pé ẹbí wọn ò gbé àyàwó ò gbé àkíkí mo ti dìrọ̀ mọ́ lọ́hùn. Báwọn kan bá máa wí wá ní Pasuma ọ̀gá ńlá. Kí nìdí tó fi jẹ́ Alabi Pasuma ọ̀gá ńlá? Rọ́mọdẹ̀rẹ́rẹ́ ní Ajíbọ́lá wà bùkún pọ̀. Alabi kò ní mọ́ra jẹ́ kí n jẹ́ ní Pasuma. Ànábì ọmọlẹ́ni tí onígbùsọ̀rọ̀ ti ń nú. Níwọ̀n tí ìta gbangba ní Ramadan lọ́jọ́sí. Òjò sún dẹ̀dẹ̀ ọdún tí everybody lẹ́rù. Alabi jáde síta ó sọ fọ́lọ́hún ìlẹ́yìn. Ó ní tó bẹ́ ṣe wípé òun mẹ́bọ̀ mẹ́sìn láàyè. Pàkọ́pọ̀mọ́ lọ́hún òun ní kíwọ́ òjò yìí ó rọ̀. Ọ̀rọ̀ yìí máa ló mú Ànábì ọmọ lè wáyé. Ṣẹ̀rí pé ṣéun Fújì l'Alabi Àjíbọ́lá Gáúsù Sàmọ́nì. Bàṣírí mi ṣéun Fújì l'Alabi Àjíbọ́lá Gáúsù Sàmọ́nì l'Alabi Àjíbọ́lá. Àní ẹjí ijó mi kẹ́ máa ṣá ìjó aláìkẹ́. Rúkà ayá tún Bàṣírí mi ọmọ dúdú èmi làyìnkẹ́ dúdú tó ń dán jíjó mi. Alabi Àjíbọ́lá. Iṣẹ́ téèyàn bá ń ṣe lójoojúmọ́. Ọ̀nà téèyàn bá ń tà lójoojúmọ́. Alabi o, tí o bá fi sílẹ̀ alókìkí, tí o bá fi sílẹ̀ adọ̀lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ o. Alabi o, mo bá dúpẹ́ fọlọ́mù bàbá mi ò ṣeun. 50 years kò ṣe pèrè mi rárá. Alabi ọpọlọ
Alabi o. Bàbá ẹ̀dúgbẹ́ fọlọ́hún Alabi o. Alabi ló ní ìbáhùn dúpẹ́ gbogbo ẹni tó wá síbi gbogbo yín lákìtàtà. Akọ́kùnrin yìí o pẹ̀lú obìnrin. Ọmọdé àtàlágbà gbogbo yín bá tàlàkì. Wàrà fáánà wùmọ̀kánà àlẹ́yà. Lọ́dọọdún la rórógbó lọ́dọọdún la ráúsá. Lọ́dọọdún la rórógbó lọ́dọọdún la ráúsá. Lọ́dọọdún nìwọ́ sì máa bẹ̀. Rórógbó lọ́dọọdún la ráúsá. Lọ́dọọdún la rórógbó lọ́dọọdún la ráúsá. Lọ́dọọdún nìwọ́ sì máa bẹ̀. Alhaji Pasuma o ti ṣe 50. Wàá ṣe 60 bíjà imú ọmọ tó a. Bíjà imú ọmọ tó a. Tán bá bí mi léèrè ọmọ Saudi. Pẹ́rẹ́ǹtì wo lè mi ṣe? Ìsìlámù ṣá lè mi ṣe tèmi fi ṣoríire tán bá bí mi léèrè. Ànábì Muhammadu bàbá Fatima oníṣẹ́ ńlá sáyidìrì wojúdi Ànábì Muhammadu ọkọ Kàdíjà orí tókẹ́ màmá Ajíbọ́lá Pasuma bàbá ọ̀gá wa ni. ibà sí ẹ̀ṣọ́ ọdún yìí ó ṣe tẹ̀mí nínú ńláńlá o. Paso fọwọ́sọ. Nọ́bì kèrè mi lèdi Sárújíù ó ti pẹ́. Ẹ̀ṣọ́dún èyí ó ṣe tẹ̀mí nínú lálá lọ́lá nábì mú wọn mọ̀ bàbá Fatima. Ọlọ́jọ́ ibi ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ mẹ́ni àbírí tán ó dìde àmì. Ọlọ́jọ́ ibi ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ mẹ́ni àbírí tán ọlọ́jọ́ ìbí Ajíbọ́lá ọlọ́jọ́ ìbí ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ mẹ́ni àbírítọ́s ọ̀dìdé àmì ọlọ́jọ́ ìbí. ó yẹ ẹ̀yin tí bá a sì tẹ̀ ń bẹ nílé ẹ̀sọ́ ẹ̀yin tí bá a sì tẹ̀ ń bẹ nílé ẹjẹ́ fún yín lọ́ọ̀tún àwọn lèdi Sárújíù ọ̀gá wa ìjọba Rọ́bùkẹ́ ní Yukerimu láṣẹ̀rí kàlàhù bárùrọ̀ húfúrọ̀hìmù wá sí hùlí kàràmí ẹgbẹ̀rin tí àná àlìkìnà ṣubú àná rọ́ọ̀sìkìnà ṣubú àná máa ń sọ̀wárà dúníyà ìkúdí Rọ́bùkẹ́ ní Yukerimu láṣẹ̀rí kàlàhù bárùrọ̀ húfúrọ̀hìmù wá sí hùlí kàràmí. Ní ti torí ọ̀gá ńlá ni ó máa jẹ kọrin ni ó máa jẹ sọ̀rọ̀ ni ó máa jẹ pèdè gẹ́gẹ́ bí ó ṣe yẹ. Alhaji Wasiu Alabi Paso fọwọ́sọ gbogbo ẹgbẹ́ PFC tó ń bẹ níbí ìbànújẹ́ òkèrè tóbi kò ní wọlé tọ̀ wá láéláé. PFC yìí tí gbogbo wa ní kó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká so wọ́n pọ̀ ká fi ìmọ̀ ṣọ̀kan. Ànábì Muhammadu aláwọ̀ sálà ẹ ṣe nítorí bá rí Alábí Ajíbọ́lá Paso wọ́ndà ló jẹ́ kí n máa sọ wípé káwùsù zamani ṣéwù fújì ìmọ̀lẹ̀ fújì alìjọ́nà fújì lọ́wọ́lọ́wọ́ báyìí ló jẹ́ kí n máa pẹ́
كافني به أن دعوى أدربون وأصلي عليه رضي كل ذنبك على بيو دوائي يا دائي وهو أبي محمد هب الكاظم العادل ما قد توعد هبك الله واسع لفضل والعطاء وزيلة العثمان ودمت محمد لا أيرا رسولي جدا أنسى أموزري وأيرا شفيعي هيرا من جدا لندى وإني رسول الله فيك متيما فلما أنت إذك الله سواك وسيدا فسسلي يا داري يا أمين فلا أرى وقاضي أنا أمين عربي تمرد النبي صلى الله عليه وسلم على بيو tẹ́lẹ̀ ẹnì kankan ò mọ̀ ẹ́ Alábí o tẹ́lẹ̀ ẹnì kankan ò mọ̀ ẹ́ ìgbìyànjú ló pọ̀ nínú ìgbìyànjú lànà Ọlọ́run bá dé ní araba ẹnì kankan ò mọ̀ ẹ́ ìgbẹ́tẹ́lẹ̀ kankan ò mọ̀ ẹ́ ìgbìyànjú ló pọ̀ nínú ìgbìyànjú lànà Ọlọ́run. tí bá ń kọrin tó dùn fáráyé jọ táwọn ẹlẹgbẹ́ mi gbẹ ni tí yóò ta kọ́ra wọ́ táwọn nílùú gáfíńgì dára fáráyé jọ tókùn ewúrẹ́ ṣe bí gbẹ̀yàn ló wí jọ táráyé dà ń sá kiri gbàrún kọrí. Thank you. Thank you. Abeg, it's okay. A lot of people has been complaining that why I don't speak Yoruba language. No, Alhaji Pasuma wanted new things. Right now, all the band boys of Alhaji Pasuma, do you know what? Today is the day we are celebrating a great celebrant, for long life and prosperity. May your days belong to the Almighty God. And I would like to appreciate my boss, Oshun, Epoloshun, Konibagesa, Konibaje. And I will quickly appreciate a boss of life over there, Alhaji Sulaiman, Jaifol in English name. Come down, Mama Queen Jafo. Mama Queen Jafo. Jaifol, Authority One. Baba, Ejo Shanu Aje. Hey, Mama Shibe Mota. Package. Alhaji Sulaiman, Jaifol. Ogun Kasim Olúọmọ Egunjọ bí Akínmi ní wà tẹ̀gbọ́n mi pẹ̀lú mi. Aláàfin Oganla ló ń kí n go. Dádì pẹ̀lú mọ́ mi brother and sister ó yá ẹ jẹ́ ká jọjọ́ Mr. Murphy come and sing ọ̀rọ̀ Mr. Murphy we want to hear from you Mr. Murphy come and sing ọ̀rọ̀ we are here to dance to your music. I'm Mr. Murphy Karube Aluma. Aláàfin Oganla ló kí n go. Dádì pẹ̀lú mọ́ mi brother and sister ó yá ẹ jẹ́ ká jọjọ́ Mr. Murphy ọ̀pọ̀ mi Murphy Mr. Murphy come and sing ọ̀rọ̀ we are here to dance to your music. Ọjọ́ orí ṣe pàtàkì kárígbó sọ̀lá. Tá a bá bímọ lọ́mọdé wọ́n máa kí màmá o wọ́n máa kí bàbá ọmọ wọn náà kó oríire bàbá dé Wálé Murphy. Ọmọ náà ó ń pọ́nmọ́ ọdún kan ó ń pọ́nmọ́ ọdún méjì bàbá pé ó bẹ̀rẹ̀ iléèwé o. Ọ̀rọ̀ léèwé gíga Karube ló mà. Ó jáde léèwé gíga o. Ó ṣeéṣe kí bàbá má ṣe lé
tó máa fi ran ní yunifásitì bàbá Adéwálé mọ́ọ̀fì kò pé kọ́mọ bá ṣe jẹun tó máa jẹ láyé ẹ wá yín dé Musiliu mi ọmọ Akínsọ̀yà. kò lọ sí yunifásitì yìí o nígbà tó o dé lótòrò iléèwé bàtúndé mọ̀ fi bàbá Adéwálé tóbi tọ́ra wọn a máa ṣàdúrà yìí pé ọmọdé yìí jóde lórí ire ọmọ kariwo sọ̀la ó ṣeéṣe kó yà pálí tí wọ́n pè lọ́mọ burúkú gẹ́gẹ́ bíi tèmi nídìílé dàdí mi bàbá Adéwálé mi. ọmọ ta ni wọ́n pè mí òògùn sáà mo fi bàbá gbọ́n amúgbó náà pè mí ọlẹ́ náà pè mí Àlàbí Ajíbọ́lá ní kúkúrú láì gbàsìkò láyè ẹ bá tọrọ ẹ̀mí gígùn fún ẹ bá mi tọrọ ẹ̀mí gígùn fún kókó bí mo kọ́ ṣe pẹ́ o happy birthday to you Alabi Pasuma ìjú bọ́lá mi tó o bá yọ lòsì tó o bá bá Paso kariwo sọ̀la o máa gbọ́rẹ̀ ọlọ́run ọba láti 1991 láti tẹ̀lé Paso gbogbo ẹnu mo fi sọ. 1992, 93, 94 láyé àríyá sí ilé nightclub láti ìgbà bọ ẹdí mọ́bì ìgbà túnde àwùjábọ́ lẹ́yìn Paso à ń soríire bátúndé bá a ṣe pé olókè bàbá Adéwálé. ọpẹ́ ní ìfọ̀gbọ́ olóńgbà gbogbo Àlàbí Ajíbọ́lá olóríire kọ́re nínú ìlú tá ń pè ní Nàìjíríà nílẹ̀ Yorùbá àlùbáríkà ẹ bá tọrọ ẹ̀mí gígùn fún Òjúbọ́lá ọmọ bàbá Adéwálé mi kàrígbó Àlàbí ẹni ọlọ́fẹ́ lọ́mọ ènìyàn fẹ́ kàrígbó tó bá bá Paso bó jẹ́ ní bújì wàá máa dán àgbéga máa dé báyọ̀ kariwo sọ̀la just take good look at me very well wò mí dáadáa o kariwo mi náà lù hàn àní bí mo ṣe ń fẹ́ lókè yẹn o aeroplane àní dákun máa jábọ́ let's go èmi ò lè ṣàlọ́bẹ̀ ní ti èkó mi jẹ́. Ṣàlọ́fẹ́rí tí èkó mi jẹ́ ó mi ò lè ṣe tó àlè ìfẹ́ni tí o fẹ́ràn mi o. àwọn tí máa ń ṣe tó àlè ìfún bá ti dé tí mo lè káwọ́ sókè fún bá ti dé àwọn bí Ajíbọ́lá Pasuma Àlàbí o àwọn bí yóò kọ́ dé ṣìrọ̀ mi o. Abijabo authority ìgbèlú káwọ́ sókè fún bàbá Adéwálé. Àní èèyàn bá dákọ̀ láti Èkó lọ sí Sókótó. Àjíbọ́lá ẹni tó bá fún mi lóúnjẹ ni mo lè ṣe tuálé fún Bátúndé. Àwọn bíi Alhaji sílẹ̀ ìrìnà Jàpó. Àwọn bíi epo lábúlé Ọ̀ṣun olùbèrè mùsùlùmí ọ̀gá o àwọn la máa ń ṣe tuálé fún. Bèèyàn bá dákọ̀ láti Èkó lọ sí Sókótó ẹni tó bá fún mi lóúnjẹ ni mo lè ṣe tuálé
mọ̀ bàbá dé wálé. ẹ jọ tí ṣòkòtò mi bá ya ṣé máa wo nǹkan tó wà ń bẹ̀. mo ní ṣe máa wo nǹkan tó wà ń bẹ̀ sista ẹ̀yin náà máa wò ó ẹ wo kò ní bàjẹ́ fẹ́ mi o mi ò sọ lómi o mo kàn sọ pé èmi Ọdúnládé ọmọ Adékọ́lá kò ní bàjẹ́ fẹ́ mi. Hello. Let him follow you talk now. Okay. Kó tó di pé a lọ jìnnà mo kọ́kọ́ ká kí àwọn olóríire tó wà ń bí mo mọ̀ pé gbogbo wa tá a wà ń bí olóríire ni wá nítorí olóríire lèmi wọ́n bí olóríire lèmi ẹni tó bá jókòó sẹ́gbẹ̀ẹ́ tó mọ̀ pé olóríire ni bọ́ lọ́wọ́ ṣákàn bọ́ lọ́wọ́ àwa dúró ní àjókòó bọ́ lọ́wọ́ olóríire ni ẹ́ olóríire ni ẹ́ ibi tó bá jókòó sí bọ́ra yín lọ́wọ́ sọ pé olóríire ni ẹ́. wọ́n ní kò bọ́ lọ́wọ́. Very good. ṣé yẹn jẹ́ kan hello ṣé yẹn jẹ́ kan ok wàá wá sọ wípé lágbára Ọlọ́run ní November 26 ọdún tó ń bọ̀ àjọ máa padà ríra ẹni tó bá fẹ́ rí November ọdún tó ń bọ̀ bọ́ lọ́wọ́. bọ́ lọ́wọ́. o lè dì mọ́ o lè bọ́ lọ́wọ́. dì mọ́. Hey, má dì mọ́ yàwó gbogbo. mo máa rí yín títí láéláé. ó nìyẹn. ẹ mọ̀rú. ó nìyẹn. ok ṣé yẹn ti lọ. ó ti lọ. very good. ẹni tí o fẹ́ kí o ṣàánú ẹ kí ọdún yìí tó parí tó dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ tó mọ̀ ó yẹ lọ dì mọ́. Yeah. Very good. àwọn èèyàn máa dì mọ́ kọ́lọ́mọ púpọ̀. Yes, Pasuma Wonder, the celebrant. Yeah. I so much appreciate him so much because he's so wonderful in every way. Definitely. Apart from he's a talented musician, yes, he's so wonderful to be with. Definitely. And that is why I will always be in the midst of Pasuma any day, any time. Round of applause. Even if they didn't invite me here as an MC, definitely, I will find my way to be here. Definitely. Because I love Pasuma Wonder. What is this? What? Mi ò gbọ́. Spa. Mi ò gbọ́. Waspa. 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 C'est Paso. C'est Fuji. C'est Paso. C'est Fuji. C'est Paso. C'est Fuji. Ó nìyẹn kó tó di pé mo rìn jìnnà. Èmi múra yín wá síbí ni mi ò mọ̀ bóyá ẹ̀yin múra èmi wá síbí. Mi ò gbọ́. Ẹ jọ ara mi ò kì í balẹ̀ mi rò pé mo lè dá dúró bẹ̀rẹ̀ nìkan. Do you have wireless? I don't think so. No wireless. No wireless. Ó ti yé mi. Ó ti yé mi. Ẹ má fojú yẹn wò mí mọ́ ó ti yé mi. Ó ti yé mi. Okay. Ìwọ tó bá wà ń bí. Hello. Hello. Listen. Kò ní bàjẹ́ fún yín bọ́dà yìí. Ẹ ti fáìn jù. Mo nídìí ọkùnrin kan. Mo nídìí obìnrin kan. We need two persons. One female. Ẹ tó bá win inú wọn 5,000 naira. Cash. Am I free to hug you? Definitely. Are you married? No deny. Are you single? Yes. You're single. Oh baby. You're single. Oh baby. Can you go with me? No. Wait. Thank you. Alhaji Alama. Okay, no problem. 5,000 naira for each question. Tó bá ti gbà. Oh yeah, pick. Stand up. Or you come down. Anyone, please stand there. Number 6. Only number 6. Okay. Very good. Number 6. Alhaji Pasuma Wonder. Nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ohun tí Ọlọ́run kọ mọ́ wọn yìí, kí ni orúkọ báǹdì wọn gangan tó ń jẹ́ nígbà yẹn? Kí ni orúkọ báǹdì wọn? Ajíbọ́lá kí ni? Màláíkà kọ́. Àlàó ni. Ẹ má ì lọ o. Wait. Okay. Wait. He said number 4. Okay.
bá mi dárúkọ primary school tí Alhaji Pasuma Wonder tí wọ́n lọ. Muslim mission ní Mushin. Very good. From 1973 to 1979. Very good. Okay, you have another chance to ask another question. Another question, let's go. Number 2, ní 2005. Ní 2005, record wo ni Alhaji Pasuma Wonder tí wọ́n ṣe? Ẹ má sọ. Record wo ló ṣe? Má wo anybody. Ẹ tún wọ ẹ̀yìn ẹ̀ tún mọ̀. Wọ́n tún sọ fún yín ẹ̀ tún sọ. Alpha. Kò sí wàhálà. Ọ̀rẹ́ mi, ó lọ nìyẹn o. Question mẹ́ta ó ló fẹ́ dáhùn. Number 3. Okay. Ta ni ó fún Alhaji Pasuma Wonder ní Wasba record? Ta ló fún wọn? Ẹnìkan wà tó fún wọn ní orúkọ yẹn. Ta ló fún wọn? Mi ò láì dí àyẹ̀sà. Very good. Ìyẹn ti lọ nìyẹn o ní chance mi. Okay, ẹ jẹ́ kí n máa dáhùn àwọn question yẹn. Kò sí ẹni tó fún Alhaji Pasuma ní Wasba record. Wasla àti kíni? Olóṣè kíni? Olódi ẹ pàtẹ́wọ́ fún mi. Ní 2005 record tí Alhaji ṣe ó ní kíni o? Ó ní unique and superiority. Ask another question. Àbíta ló smart ju lady lọ tó lè gba mic tó lè nà bọ̀bọ̀ yìí tó jẹ́ obìnrin please. Tóbìnrin tó bá wà níbi tó smart dáadáa tó mọ̀ kó mọ̀ wọ́n ẹ̀yin ò mọ̀ pa Alhaji. Because number 30. Very good. Number 30. Okay. Ẹ dárúkọ record mẹ́rin tí Alhaji Pasuma Wonder ṣe àti ọdún tí wọ́n ṣe. Mẹ́rin tó ṣe àti ọdún tí wọ́n ṣe. Fuji motion ọdún wo? 2005. Mi gbọ́. Ṣé 2005 pé méjì? Ṣé ọkàn náà ló wà? Okay, ìyẹn lọ ìkejì gan. Me and myself. Ọdún wo? 2014. Very good. Ẹ sọ mí. Joker. Ọdún wo? 2002. 2002. Mi gbọ́. 2002. Ṣé 2002 pé méjì? Ṣé ọkàn ló wà? Sọ mí. Ó kẹyọ kan sísá mi. Recognition ọdún wo ló ṣe? 2013. Mo dárò. Wọ́n bí. Thank you so much, God bless you. Ẹ bá mi pàtàkì fún lady yìí. But nítorí kò jáde kì í ṣe pé torí mo láìkì obìnrin o torí gbogbo èrò ọkàn àwọn èèyàn ó láìkì obìnrin náà máa sọ. Sista ṣe láìkì mi ẹ kó mi jẹ kí lẹ kó jẹ gbogbo lára mi. mo rántí dáadáa lẹ́yìn yẹn kọ́ mo wà jòfìà lẹ́yìn yẹn kọ́ ọ̀gá yìí ó ti bàṣẹ jẹ. Fún mi 5k. Fún mi ní 5,000 naira. Thank you. Ó ní bọ́dá ẹgbà. Ladies and gentlemen. Ẹ̀rọ kí ló ṣẹlẹ̀? Ẹ bá gbó mi. Mo fún yín lówó ẹ̀ tí ẹ̀ rẹ́ rìn. Ẹ̀rọ pé mo hẹ́nu omi ni. Ok ẹ̀rọ pé mo kó yẹn nu omi. Ó tutù. 5k. Ẹ̀rẹ́ rí jọ. Very good. Ẹ bá gbé. No. Ẹ mọ̀ nípa Alhaji Pasuma Wonder dáadáa. Tó bá jẹ́ pé ẹ mọ̀ nípa wọn dáadáa náà ẹ kọ orin wọn kan. Ẹyin jọ Paso. Hello. Mi ò fẹ́ yẹn. Gbogbo tí mo dáwọ́lé ló máa ń túṣe jù náà bó ṣe jẹ́ gan kò yé mi. Èmi gan ò mọ bàbá àrọ̀ kí bá.
Pàlàbọ́rùn àdéhùn mọ́ mi lára. Gbogbo tí n bá dá sílẹ̀ tí mo pè ní kékeré. Màá kàn rí pé wọ́n ti bá mi fẹ́ lójú. Ṣé mi náà wà ní bàbá pẹ́? Èmi kọ́ aláwùrà ló ṣọlá. Torọ́ Ọlọ́run nìkan ni o. Òun là ń jẹ lájẹ́ ń jẹ tán. ẹ ṣe iṣẹ́ kí lẹ̀ ń ṣe gangan. Fashion designer ni sir. From Kwara State mo ti wá torí bẹ́ẹ̀ di Alhaji. God bless you. God bless you. Thank you. Ro. ẹ̀yin ẹgbẹ́ PFC olólùfẹ́ Paso wọ̀ndà ọwọ́ ẹ̀fà to everyone inú Oganla family Paso wọ̀ndà onírèlẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ oníyì. Kí ló ní ká má máa ṣe o ká má ṣe jà ká má jalè ká má ṣọ̀tẹ̀. Paso náà fẹ́ gbọ́ everybody. Mi ò mọ iṣẹ́ tí ẹ̀ ń ṣe tó bá jẹ́ student nìyí ẹ máa lọ inú ẹ̀ ṣàmà lọ màá máa sọ ẹlẹ́dàá yá máa gbọ́ DJ are you there ẹ máa bọ̀ lókè ń bí. Alhaji Alamosule Tuale. Please, abeg. What you say? Abeg, that one na Samu Alajo. Na so you do am. A round of applause for Bob Whiskey. Oh, sorry. Esa. Samu Alajo ló ní yẹn. Thank you. Sister mi bá mi ṣe yẹn kó lè mọ̀ ọ́ torí ọjọ́ mi very good thank you God bless you gbájà. Kí ni ẹ? Àrè kípa yẹn. Níbẹ̀ yẹn náà àdó yòyò. Àní má pẹ̀ ní ẹlẹ́ni ládùn yóyó mọ́.